tó ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi mo kí yín o níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Mo kí yín wípé etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní di o. Bákan náà ojú tẹ́ ẹ fi ń rí mi kò ní fọ́. Èmi náà ni ó máa wá. Ẹ̀yin náà ni a ó máa bá. Ó ti padà zẹ̀ o. Ṣé ẹ ti gbọ́ pé lọ́wọ́ yìí ó ti zẹ̀. Ó ti padà dójú ẹ̀. Owó orí wọ́n ti padà fẹ́ fi owó kún owó orí ọjà o. Owó orí ọjà máa lọ sí òkè gẹ̀gẹ́n. Ẹ̀yin ará mi, ǹjẹ́ ẹ ti gbọ́ pé wọ́n ti fẹ́ fi owó kún owó orí ọjà? Lọ́wọ́lọ́wọ́ báyìí, bàbá Tinubu ti sọ̀rọ̀ pé wọ́n máa gbé gbogbo rẹ̀ sókè ní ẹ̀yin ìyá, ẹ̀yin bàbá. Pẹ̀lú gbogbo ìyà tó ń jẹ wá lọ́wọ́lọ́wọ́, ṣó yẹ kó tún fowó kún owó orí ọjà? Lọ́wọ́lọ́wọ́ báyìí, àtijẹun dogun, àtijẹun di wàhálà. Ó ti wá fẹ́ sú wa báyìí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn, kí ni ká ṣe o? Tó ẹ̀wọ̀ ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Àrà tá a tún gbé wọlé nìyẹn o. Nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí, ó ti zẹ̀zẹ̀kúzẹ̀ o. Ó ti zẹ̀zẹ̀kúzẹ̀ báyìí torí zẹ̀kúzẹ̀ lélẹ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé bàbá Tinubu ti kí ni? Wọ́n ti fẹ́ fi owó kún owó orí ọjà. Bàbá Tinubu wọ́n sọ pé àwọn tún fẹ́ fi owó sí orí product. Ẹ jọ̀ọ́ product wo? Mo fẹ́ béèrè which kind of product una wan increase? Because na that thing I never know. Make una upgrade me o. Ẹ dákun. Wọ́n sọ pé wọ́n fẹ́ fi owó kún owó orí ọjà. Irú product wo ló fẹ́ fi owó kún? Torí lọ́wọ́lọ́wọ́ ẹ jọ̀ọ́ bàbá Tinubu. Ẹgbọ́n tí wọ́n kọ́ o nítorí pé ó ya èmi náà lẹ́nu. Ìgbà tó bá sọ pé already gan ṣé nǹkan ò ti wọ́n? Already ṣé nǹkan ò ti wọ́n? Tó tún sọ pé wọ́n fẹ́ fi owó kún owó orí ọjà. Ẹgbọ́n nǹkan tí wọ́n sọ o. Nigeria needs to increase a product. Ẹ̀yin èèyàn mi wọ́n sọ fún Nigeria. Wọ́n sọ fún wọn nílò àti gbé gbogbo nǹkan sókè ni o. Fún ìdí èyí, ẹ jọ̀ọ́ kí ni bàbá Tinubu fẹ́ wá sọ wá dì? Ṣé ẹ fẹ́ pa wá ní bàbá Tinubu? Ìyà tẹ́ ẹ fi jẹ wá gan ti tó tẹ́lẹ̀. Ẹ tún wá gbowó lórí gbogbo ẹ̀. Ìyà yìí pọ̀. Ẹ dákun ẹ gbà wá. Ẹ wo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Ìyà yìí pọ̀. Ṣé lọ́wọ́lọ́wọ́ yìí tí àti jẹun gan rẹ̀ dì ó ti di ogun? Ṣé lọ́wọ́lọ́wọ́ yìí tó jẹ́ wípé àti survive ẹlòmíì sìn na by wàhálà? Ojú ẹlòmíì ti fẹ́ bó kó tó di pé ó rí tàárọ̀ jẹ dípò pé ó fẹ́ rí talẹ́ jẹ. Lẹ́tú sọ pé ẹ fẹ́ increase product. Ẹ̀yin èèyàn mi, after tí àwọn boko ìyẹn Boko Haram tàbí àwọn bandit or àwọn agbésùmọ̀mí tí wọ́n ń ṣe tí wọ́n ní o, tí wọ́n ń ṣe oríṣiríṣi ní orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn ò tí ì fi wá lọ́kàn balẹ̀ o. Àwọn èèyàn ṣì ń pressure, wọ́n ṣì ń fún wa wàhálà o. Bàbá Tinubu náà ṣe kíni? Wọ́n bá tún gbé tiwọn dé. Una no go kill us for Nigeria o. Wọ́n ò ní kúkú nípa wá o. Wọ́n ò ní pa wá o. Nàìjíríà wàhálà ti sẹ̀ báyìí. Nàìjíríà ará àdúgbò wàhálà ti dé o. Sàásù ó ti zẹ̀, wàhálà ti zẹ̀ báyìí nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá Tinubu ti ṣe kíni? Wọ́n ti fẹ́ upgrade product yìí o. Báyìí wọ́n ní wọ́n fẹ́ increase àwọn product. Ẹ jọ̀ọ́ ṣé gàrí ló fẹ́ increase ni tí ò tí ì sáré tẹ́lẹ̀? Àbí rice ló fẹ́ increase tí ò tí ì gbéra? Bàbá Tinubu ṣé ẹ wá fẹ́ pa wá ni? Ẹ jọ̀ọ́ ṣó wá dákẹ́ ẹ pa wá ni? Is it a must to kill us? But ẹ jọ̀ọ́ ṣé mo fẹ́ béèrè ni o, kó má jẹ́ wípé bóyá bàbá Tinubu ti ń misinterpret kíní yìí, wọ́n ti ń ṣi kíní ìgbọ́ o. Kó má jẹ́ pé bóyá àwọn tó súnmọ́ bàbá Tinubu wọn ò sọ òótọ́ ìyà káwọn ará ìlú ń jẹ o. Kó má jẹ́ pé ìyẹn ni bàbá Tinubu ò fi mọ̀ pé 16 kan lẹ̀ o. Ó kọjá 10, 16 gan ló ti ń kan lẹ̀ báyìí. Torí tó bá jẹ́ pé àwọn tó súnmọ́ yín, maybe àwọn tó súnmọ́ wọn ni ò sòótọ́ fún wọn pé ìyà ń jẹ ará ìlú. Òun ni bàbá Tinubu ti wá láìdí àpé káwọn increase nǹkan. Ẹ sà, ẹ má lọ gbé yẹn wá o bàbá. Bàbá wa rẹ, ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ má gbé yẹn wá. Ìyà yìí pọ̀.
òótọ́ ni o bóyá àwọn tó súnmọ́ wọn ni ò sọ nǹkan tó jẹ́ kó sọ ni ò sọ nǹkan tí ojú àwọn ìlú ń rí ohun tó ń ṣẹlẹ̀ nílùú ṣé ẹ rí ẹ̀kọ́nọ́mìkì ìlú yìí ẹ̀kọ́nọ́mìkì ìlú yìí burú gan-an ó burú o ẹ̀kọ́nọ́mìkì tá à ń lò yìí ẹ̀kọ́nọ́mìkì burúkú ni nìyí tá à ń lò lọ kódà ẹ̀kọ́nọ́mìkì tá à ń lò yìí wàhálà ohun tó fi lè mú kí ẹlẹ́yà ẹ̀kọ́nọ́mìkì yìí bàdí gan o ẹ̀kọ́nọ́mìkì yìí bàdí gan o ẹ̀kọ́nọ́mìkì tó mú ẹlẹ́yà sí aṣọ lójú okay dey play ẹ̀kọ́nọ́mìkì àbí ṣé ẹ̀ àti mi ti mú ìròyìn yẹn wá fi pé ẹlẹ́yà sí aṣọ lójú nadi sọ́fà ebi ni o ẹ̀kọ́nọ́mìkì tó mú kí ọkọ àti ìyàwó máa ta odidi èèyàn ní 350 ẹ wo ẹ̀yin èèyàn ẹ mọ bó ṣe ń ká mi lára ṣé ẹkọ́nọ́mìkì yìí náà ni bàbá tún fẹ́ gbé nǹkan lé lórí ẹkọ́nọ́mìkì tó yẹ pé ó ti bọ́ṣọ lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé nísìn agbára ọkọ ilé gan ti lọlẹ̀ ṣé ẹkọ́nọ́mìkì tó jẹ́ pé tí ó jẹ́ wípé àti jẹun ti di wàhálà àbí ẹkọ́nọ́mìkì tó ti gba oúnjẹ gidi lẹ́nu èèyàn kódà ẹlòmíì ò lè jẹun gidi mọ́ ẹlòmíì ó kàn ń gbé mọ́tò káàkiri lásán ni kó má sọ pé káyé má fi òun ṣe yẹ̀yẹ́ pé ó tán dí òun kò sí kankan mọ́ bẹ́ẹ̀ ni káyé má ní ó tán dí òun kó má fi òun ṣe yẹ̀yẹ́ kó má ní tí òun ti bàjẹ́ ṣé torí epo tó ń rà gan tó ń rà sínú mọ́tò àwìn lẹ́lòmíì ń gbà àwìn lẹ́lòmíì tún gbà ní black market na this economy still wan increase something so hey una bad o ṣé economy yìí ló ti fẹ́ gbé nǹkan sókè tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì economy kì í ti sọ́dà láàárẹ̀ ẹlòmíì economy kì yóò jẹ́ kó lálàáfíà lára mọ́ ẹlòmíì nítorí owó kò rí sí owó tó máa fi ra oògùn ó ti dàgbákò fún. Is it a crime that we are in Nigeria? Ṣé ẹ̀ṣẹ̀ wà pé àjọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni? Àbájọ tó lórin kan wèrè kan ṣe sọ pé Nàìjíríà ojoojúmọ́ là ń jíríyà wọn parọ́. Ẹ wọ ìyá mi bàbá mi ẹ bá mi like ẹ bá mi share ẹ bá mi comment ẹ bá mi tẹ̀ sójú ẹ o ẹ jẹ́ kó yí àwọn èèyàn nílé lóko lọ́nà lẹ́yìn odi pé Yorùbá nation òun la fẹ́ o Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Is it a crime that we are in Nigeria? Now ṣe rí àwọn tẹ́ẹ̀rò pé wọ́n lè tọrọ gan wọ́n ti ń tọrọ jẹ for this economic period ẹ wọ ìyá ẹ̀yin bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó ẹ bá mi like ẹ bá mi share ẹ bá mi kọ sí comment section pé Yorùbá nation ni o no retreat no surrender tẹ bá rẹ̀ ṣe ń bá wa kọ sí comment section ẹ máa bá wa fi sí ẹ máa bá wa tag international community síbẹ̀ kẹ́dẹ̀ máa bá wa kọ síbẹ̀ pé God bless Yorùbá nation God bless my country la fi àsìkò ìdágbére fún yín pé ó dàbọ̀.